Yes, ẹ̀yin gbogbo olólùfẹ́ Ọmọdúdúwà Global Heritage TV, a kí yín, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tí ẹ ní sí wa lórí ètò yìí. A dúpẹ́, a máa rí yín bá, àwa la máa wá, ẹ̀yin la máa bá o. Bọ̀ ó wá ní ọ̀rọ̀ ṣùnnùkùn kan tó gbé mi wá sí orí ètò tó jẹ́ kí n lè máa bá yín sọ̀rọ̀ ní wákàtí àti ọ̀wọ̀ yìí. Nítorí ọ̀rọ̀ yẹn, àtìgbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn kò jẹ́ kí inú mi kó dùn, kò jẹ́ kí inú mi kó dùn rárá. Kí ló dẹ̀ fà á ni pé èèyàn kan jẹ́ kó yé wa pé àdúrà ò gbà, pé bíi pé báwọn èèyàn ṣe ń rò pé àdúrà ò gbà, àdúrà ò gbà, àdúrà ò gbà. Ìgbà tí mo wá wo ẹni tó sọ̀rọ̀ yẹn, mo rí i pé pẹ̀lú òye mi, pẹ̀lú gbogbo ẹ̀, mò ń wò pé àkọ́kọ́ náà ó ti ọmọ kékeré bọ̀, ẹ̀ẹ̀kejì náà ó bá owó ńlé ni, kò mọ nǹkan tó ń jẹ́ pé èèyàn ń struggle, kò sákìtì, kò fipá wá nǹkan kan rí láyé rẹ̀, so kò lè jẹ́ kó dìídì mọ impact àdúrà, because àwa ọmọ àtàpátá dìde, àwa la lè ròyìn nǹkan tó ń pè ládùúrà. Tán bá béèrè lọ́wọ́ Wàsíù Àlàbí Pasuma, ọ̀gá ńlá Fújì, pé ǹjẹ́ àdúrà ń gbà àbí kò gbà, irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ló lè sọ. Because wọ́n mọ ipa tí àdúrà ti kó nínú ayé wọn. Ibi tí bá Wàsíù wà lénìí, òun gan mọ̀ pé ọlá àdúrà lòun jẹ tóun fi wà níbi tóun wà lénìí. Even gan Wizkid tá à ń wò yẹn, a sì lè máa sọ pé àwọn Davido yẹn wọ́n bọ́ láńlé, wọ́n rówó push ara wọn, wọ́n rówó ṣe, wọ́n rówó promote ara wọn. But tá bá ń sọ ń pa àdúrà kò sí nǹkan tá àdúrà máa ń ṣe tí o. Wíwá tí mo wá ní wákàtí àti ọ̀wọ̀, mi ò wá fún pé láti pé bóyá mò ń preach àbí mò ń sọ pé báyìí ni. But ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn, ó dùn mí pé báwo lèèyàn kankan ṣe máa jí tádẹ̀ lanu gbàgà pé àdúrà ò gbà. Even ìlú Nàìjíríà tá a wà lénìí, ìlú yẹn bá ti fọ́ as at 1994, if not because of àdúrà tí àwọn èèyàn ń gbà lọ́tùn lósì, òun ló jẹ́ kí ìlú yẹn ṣe wà bó ṣe wà lénìí. Nàìjíríà tá a wá ń sọ yìí, tí ìlú yẹn bá fọ́, ta ló wá fẹ́ kù? Ṣebí Nàìjíríà wà là ń sọ pé à ń ṣe show, à ń lọ sí ibì kan láti lè máa lọ fún patí, àbí lèèyàn kan kọrin bẹ́ẹ̀ làwọn èèyàn ń fowó wọlé. Tí ìlú bá ti fọ́, ta ló fẹ́ kọrin fún tó máa lè gbọ́ orin tó fẹ́ gbọ́? Gbogbo àwọn èèyàn tó mọ bí ìlú ṣe rí ní 1983, àwọn ló lè mọ bí ìlú ṣe rí, nǹkan tó ń pè ní ogun. So if not because of àdúrà, ìlú yìí ò lè wà bó ṣe wà lénìí. So mo wá ń fi àsìkò yìí rọ àwọn èèyàn wa, ìwọ lè gbà kó má gbà fún ẹ, ó dẹ̀ lè gbà kí èsì ẹ̀ kó má tí ì jáde. Bọ̀ wọ́n jẹ́ kó yí fi kíní kan yé mi pé tí àdúrà aládùúrà bá gbà tán, apá aládùúrà kò kí ń ká. Àwọn bàbá wa ló sọ, wọ́n ló sọ tó ṣe bí òwe. Àwọn bàbá wa wọ́n ní tí àdúrà aládùúrà bá gbà tán, apá aládùúrà ò ní ká. So tí ìwọ bá ń gbàdúrà tí ò tí ì gbà, má rora rẹ pin, má dẹ̀ rò pé bóyá àwọn alálẹ̀ ò gbọ́ àdúrà tó ń gbà.
ọlọ́run ọba ń gbọ́, ọba tó dá wa lójú méjèèjì ó ń gbọ́ wa, òun ló mọ̀ wá ló mọ̀ wá, òun ló sì dá wa. O lè máa lé nǹkan kan kápá rẹ̀ má ti kà, kò tí ì fẹ́ fún ẹni, ìyẹn ò wá ní pé kó wá sọ pé àdúrà ò gbà. Àbí ilé ayé yìí kọ́ ni ilé ayé tó máa lọ sí patí gan, àwọn tó rò pé wọ́n láìkè òrùka ti wà lọ́wọ́ wọn, wọ́n dẹ̀ ti forùka kàn ẹ́, òrùka cancer, but if not because of àdúrà, àbí sòkè yẹn kan bá wá ní àdúrà ò gbà, tó yẹ pé àwọn kan gan bó ṣe ń dáa fún ẹ inú wọn ò dùn, bíi pé kó bàjẹ́ fún yàn náà wá, kí wọ́n máa dúró dídú bí kékeré àdúrà ò gbà. Kí ló ń pa gbogbo wíwà láyé wa? Àdúrà yìí ni àdúrà ló lè jẹ́ kéèyàn jéèyàn. Àwọn tó ya wèrè yẹn ń kọ́, ṣé wọn màdúrà gbà ni àbí wọn mọ̀ ṣe? Àdúrà ni o, àdúrà ló gbé wa ró, àdúrà ni ló ń fún wa ní ìṣẹ́gun lórí ọ̀tá, lórí iṣẹ́, lórí ọ̀nà. Ẹ̀wọ̀ aeroplane, àwọn tó wà ní aeroplane tán já ń kọ́, ṣé wọn màdúrà gbà ni? So ẹ jẹ́ ká máa fi gbogbo wa gbà wa àdúrà. Ó jẹ́ babaláwo, ó jẹ́ oníṣègùn, ó jẹ́ oní pásítọ̀, ó jẹ́ àáfàá, ó jẹ́ àdúrà ni. Ibùgàn tán bá ṣoògùn fún ẹ gan tán bá fi àdúrà tí kò lè jẹ́ àdúrà ni o. Àdúrà wa gbà o, aráàánú gbà o. Ẹ̀dẹ̀ má gbàgbé program wa 4/4/2026 4/4/2026 ọmọ Odùduwà Heritage Day, ọmọ Odùduwà Heritage Day. Ẹ má gbàgbé o, aráàánú gbà. Ó dàbọ̀ o.